Ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa. Lónìí, a ó máa sọ̀rọ̀ nípa fíìmù 50/50 apá kejì. Mo lérò pé púpọ̀ lára wa ti wo fíìmù 50/50 apá kìíní. Fún àwọn tí kò bá tíì wo eré náà, ẹ jọ̀wọ́ ẹ gbìyànjú láti wò ó lórí YouTube. Nítorí eré náà ládùn, ó lárinrin. Mo dẹ̀ mọ̀ wípé ẹ kò lè dúró láti wo apá kejì fíìmù yìí. Ṣùgbọ́n o, tí ẹ bá mọ̀ wípé ẹ fẹ́ wo apá kejì fíìmù yìí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button torí àǹfààní tí ẹ ó máa rí ni wípé a ó máa notify gbogbo àwọn subscribers wa tí apá kejì eré náà tí ó bá jáde o. Lónìí, a ó máa sọ̀rọ̀ nípa ohun tí ẹ lérò pé ó lè ṣẹlẹ̀ nínú fíìmù 50/50 apá kejì. Kí ni ohun tí ẹ lérò pé ó lè ṣẹlẹ̀? Ohun tí ẹ bá lérò pé ó lè ṣẹlẹ̀, ẹ jọ̀wọ́ ẹ tẹ̀ sí comment section kí a lè sọ̀rọ̀ nípa rẹ̀. Tó, a kò ní rí jù báyìí lọ lónìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button tó wà ní ìsàlẹ̀ fídíò yìí kí ẹ bá lè máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Kí ẹ má ṣe gbàgbé láti tẹ aago tí ó wà ní ẹ̀gbẹ́ rẹ̀ kí ó bá lè máa notify yín. Kí Èdùà kí ó sọ wá di ọjọ́ mìíràn, ọjọ́ ire. Ire lójú gbogbo wa ó máa rí o. Ó dìgbà.